ni máa béèrè ire ayọ̀ tí mo fẹ́ láyé lówùúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́ mi o ire ayọ̀ kó máa wá mi rí láyé. Ẹ máa wò kẹ́ máa fi ṣègbádùn Bísí Ológe show ètò ní. Orúkọ tèmi ni Aare Obabinrin Ajetoke oyè kan tí mo jẹ́ Olori Aje ní àgbáyé, the paramount and most spiritual head of Aje worldwide. Aje ògúngbò onísọ̀ oníbùsọ̀ bòjì anamọ́nàyé alàgbàlagbà táṣe ọ̀ṣájú òní náà wá. Ajé mo pè ọ́ o bó o wá jẹ́ mi Ajé máa bọ̀ lọ́dọ̀ mi Ajé jọ̀wọ́ yálé mi o jọ̀wọ́ yálé mi mo ń pè ọ́ Ajé o jọ̀wọ́ yálé mi mo fẹ́ lọ́wọ́ Ajé o jọ̀wọ́ yálé mi. Ó wá láti òun àrùn wá sílé ayé. Ìgbà tó délé ayé ó dé sílé olókun gẹ́gẹ́ bí àlejò. Nǹkan tí ìlú yìí ń lò òun ni owó ẹyọ, òun ni àmì ìdánimọ̀ ẹ̀. Mo fẹ́ lọ́lá yálé mi o jọ̀wọ́ yálé mi mo fẹ́ dolókìkí yálé mi. Àjọ àgbà ló máa gbà. Wọ́n ní bí mo bá ṣiṣẹ́ máa náwó, bí mi ṣiṣẹ́ máa náwó. Wọ́n ní àwọn karùn-ún wọnú igbó, ìgbín gìnìgìnì wọnú ọ̀dọ̀. Ajẹ́fáfá ajípàtà ẹ̀lẹ̀kẹ̀, ó ní tá a bá ṣiṣẹ́ ànáwó. Ó ní tá a bá ṣiṣẹ́ ànáwó. Wọ́n ní báwo la ṣe máa ṣiṣẹ́ ká náwó. Wọ́n ní báwo la ṣe níṣẹ́ ká náwó. Mo lójúmọ́ òní mọ́ kẹ́yìn olóbe kó má sówó. Ojúmọ́ òní mọ́ kí dìdìkìrìdì kó má dìgbò owó tó bá rí bẹ́ẹ̀. Ojúmọ́ kò ní mọ́ kẹ́mi Ajetoke kí n má náwó lọ́wọ́. Ojúmọ́ kò ní mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ mi kẹ́ má náwó lọ́wọ́. A rí bí a ṣe wọ́n. Jọ̀wọ́ yálé mi o jọ̀wọ́ yálé mi mo ń pè